Your Excellency, Olusola Sanwo-Olu, ọpẹ́ lèmi, orin ọpẹ́ ni. Dọ́kítà Ìpínlẹ̀ ìdìbò ọpẹ́ ìkejì ara o, ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, ẹ ṣe lábàlábà, àtàwọn ọmọ nínú àlàáfíà, àtàjọ ọmọ ọmọ. Gómìnà Babájídé, mo dúpẹ́ Ọlọ́run bàbá ó ṣe. Ọlọ́run bàbá ó ṣe. Ẹ̀rù bá dúpẹ́ òwe àgbọ̀, àgbòrè ńlá ńlá, tó Ọlọ́run kò fẹ́ méjì ọ̀dà ọ̀pẹ́. Ogún mẹ́ta ọdún lórí ẹ̀pẹ́ wàsàkọ́. Lóòótọ́ gbogbo Lagos State gẹ́gẹ́ bí àyẹ̀mí o, olú ọmọ ìlú Èkó, àìní ọ̀pọ̀lọpọ̀lá ló ń kọba akíyẹ. Babájídé, èmi lọ́wọ́ ìjọ Ọlọ́run, òyìn nínú àṣẹ rẹ̀. Lọ́wọ́ Ọlọ́run, òyìn nínú àṣẹ rẹ̀. Lọ́wọ́ ìjọ Ọlọ́run, òyìn nínú àṣẹ rẹ̀. Ibi kẹ́kẹ́ jíjẹ nínú ìrọ̀rùn, yàṣẹ́ dúpẹ́ ọ̀rọ̀. Olúṣọlá jíjẹ nínú ìrọ̀rùn. À ń lọ wá pọ̀ ní kẹ̀kẹ́ o. Ẹni mọ̀ ẹ́ ọlọ́run o. Tó jẹ́ nítorí kí ló lọ ṣe wá bí? Tó mọ̀ ẹ́ ọlọ́run o. Àwọn kọmíṣánná, àwọn kábínẹ̀tì, tó mọ̀ ẹ́ ọlọ́run o. Tó kú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ ọ̀yà. Ọ̀yà ọ̀lọ́run. Tó bá mọ̀ ẹ́ ọlọ́run. Tó kú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ ọ̀yà. Ìwà tó wá mọ̀ ẹ́ ọlọ́run o. Tó mọ̀ ẹ́ ọlọ́run o. Yà á kú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ ọ̀yà. Tó bá mọ̀ ẹ́ ọlọ́run. Tó kú kẹ̀kẹ́ ẹjọ́ sí ilẹ̀ ọ̀yà. Orí iṣẹ́ tó ṣe sílẹ̀ wá lọ. Ọmọlẹ́gbẹ̀ẹ́ àbí iṣẹ́ tó ṣe sílẹ̀ wá lọ. Torí mi ilé ọ̀gá fẹ́ sọ̀rọ̀. Ilé ọ̀gá fẹ́ èèyàn tó bá yọ̀lẹ̀ àwọn burúkú aláyọ̀ òun ṣe. Lórí ìṣẹ̀lẹ̀ yẹn, ẹni bá yọ̀lẹ̀ àwọn burúkú aláyọ̀ òun ṣe. Aṣẹ́wọ́n mi kò wá tó ṣẹ́wọ́n nígbà kan. Iná kí iná tó bá dálẹ̀ ẹyẹ fún gbogbo ẹyẹ ní ìmọ̀ bí ìṣújẹ.
èèyàn tó dùnú sí ẹ ó ṣíwájú ìdùnnú ọlọ́ọ̀lọ́ọ̀lá ìyanu ọlọ́ọ̀lọ́ọ̀lá ìyanu ọlọ́ọ̀lọ́ọ̀lá ìyanu ọlọ́ọ̀lọ́ọ̀lá òwúrọ̀ àdúrà àríta. Gbọ́dọ̀ bàbá nílé. àwọn ọmọ tiẹ̀ wọ́n jayé jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ
èyí tó ti ṣe kò ní máa jẹ́ o gbogbo wa lóhùn kí ẹ gbogbo ọ̀rọ̀ ẹ kàn sọ àwọn olùkọ́ bá ti dé ṣe nípa òde ṣe gbogbo ọ̀rọ̀ ẹ kàn sọ àwọn olùkọ́ bá ti dé. Honorable Minister, why did you think here? Ọmọ adé lábùkù adé tó kéde pẹ́kẹ́ gbogbo ọ̀rọ̀ ẹ kàn sọ àwọn olùkọ́ bá ti dé. President lálẹ́ yìí o, ọjọ́ òní eléyìí ọpẹ́ la fi ṣe, wà máa rọpẹ́dá lójoojúmọ́, wà máa rọpẹ́dá lójoojúmọ́, ò wà ní báwọn ní ìfà tipẹ́tipá, ò ní báwọn ní ìfẹ́ tipátipá, ẹ̀mí ẹ̀ àpò òwò ọ̀làlà, wọ́n àpapọ̀ sáàtì yìí o, ẹjọ́ máa ṣe gbogbo alẹ́, ẹjọ́ máa ṣe gbogbo àìní àárẹ̀ àrígbẹ́, lọ́wọ́ àwọn àgbàlagbà tó bẹ́ẹ̀ ní kalẹ̀ tó dúró, àrígbẹ́, àṣẹgbẹ́, wọ́n ì ní ìgbàgbọ́, wọ́n sì ní ìgbàgbọ́.
ṣe lọ. Látọ̀rí ẹsẹ̀ di chief of staff gbogbo cabinet members lórí ètò kéré jù àṣírí àwọn òbí wọn ní kí jíde. Lágbára lọ́wọ́ wa ayé ìdè ẹ̀jẹ̀ bí dọ́là àbẹ̀yìn ẹkú àdúgbò ó ti nítorí jíde. Àjọkẹ́rẹ́ ìwọ̀n làwọn ojú jọ ń bí torí kó wọn lọ́wọ́ lórí ìyá wa ni ẹ́ òmìnira lálẹ́ ìbọn ayé bá jáyé ìyá lọ́jà oṣù. Ọkọ̀ bàbá jílé lórúkọ gbogbo àwọn àgbàlagbà ṣíṣẹ́kù ọ̀ṣọ́ba àkíyèsí sẹ́yìn bá dé fún yòó ojú ìwà rẹ̀ dábùtì ìkọ̀ǹtọ̀ mi fẹ́mi ìgbẹ́jọ́ mi owó ọkọ̀ jù mọ́ bẹ́ẹ̀. Wọ́n ní kí n bí ẹ káyọ̀ mi wá sí i. Ó ṣọdún ẹlẹ́yìn jílé wá ṣe é fún ìtọ́mọtọ́mọ. Kò lẹ́ni dọ́là rẹ̀ làbá jílé. Àwọn tó ti ní ayé wọ́n ti lọ ti ẹni rẹ̀ jílé kí ní kan ò ṣe é. Wọ́n fẹ́ ọ̀tọ̀ wọ́n fẹ́ olúwa yẹ kọ̀ fún yíyó ìjọba mẹ́rin. Àwọn ṣe celebration gómìnà gbọ́dọ̀ wà láyé. Ọkọ̀ tìbí jẹ́kẹ́ mi happy 68 owó mẹ́ta ọdún adúpẹ́ ọlọ́kùn ọ̀pẹ́ làdá pàtó. Quando